padà sórí ètò yín ètò wa Miliki Express. Gbogbo ẹni tí ẹ̀mí pẹ́ẹ́nu mi ń dùn, mò ń sọ̀rọ̀ nípa anniversary ọdún 4 wa. Ọlá òde yìí ni ọ̀la Tuesday. Gbogbo ẹni olùfẹ́ wa pátápátá òun la pè. Lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé lágbà. Gbogbo ẹni tí ẹ nífẹ̀ẹ́ Orisun TV, a pè yín, ẹ bá wa ṣàjọyọ̀ yìí. Ibi yòówù kẹ́ lè wà ẹ ṣáà máa bọ̀. Gbogbo nǹkan ẹ jíjẹ mímu ni Ọlọ́run fàyè gbà. Bẹ́ẹ̀ ni àlejò mi ti wà lórí ìkàlẹ̀, àlejò méjì mo ní lórí ètò lónìí. Ikọ́ ti wà lórí ìkàlẹ̀ láti ìlú Amẹ́ríkà, Sam Miracle, Afro hip hop. Àbí dájú wa? Afro-Rock. Afro-Rock ni wọ́n. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ ṣe gan lótú. Ẹ bá mi káwọn tó ń wò yẹn ní. Miliki Express la wà yìí o. Miliki Express la wà yìí o. Àti wípé Miliki Express ló ń gbé wa. Miliki Express ló ń gbé wa jáde. Ní ti káwo TV kó dàbí àwòrán. A ní káwo TV kó dàbí jígí. Miliki Express la wà yìí o. Miliki Express la wà yìí o. Ẹ ṣé gan sa, ẹ ṣé mo dúpẹ́. Ẹni orin tẹ́ ń kọ Afro-Rock. Orin wo gan ni jẹ́ orin wo ló ń jẹ́ Afro-Rock? Àgbà Afro jùjú, Afro kìíní kan but Afro-Rock. Bọ́dà ń pẹ́yìn dá dúró tí orúkọ ẹ̀mí gbọ́rí. Bẹ́ẹ̀ ni ṣọmọ creator ni mí ṣẹlẹ̀ mọ́dẹ̀ ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ tó múlé síbò tó múlé sọ́tọ̀. Àwọn kan ló dá jùjú lẹ̀, àwọn kan ló dá fújì lẹ̀, so àwádà ṣe kí ni a dá Afro-Rock lẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ gan ni pé rock and roll gan ni rock and roll music tó ń pè l'Amẹ́ríkà. So àwádà bá ti rock yẹn àwa gbé worship àwa gbé Africa. So Afro yẹn Africa nìyẹn, so rock yẹn America nìyẹn, àwa mix ẹ̀ pọ̀ wá di Afro-Rock. Ọlọ́run. Gbogbo rock yẹn náà la máa tú la máa sọ túmọ̀ ẹ̀ lẹ́nu. Ọmọ olúwo gangan ni yín sà. Èmi lọmọ Ìjẹ̀bú ọmọ Alárẹ̀, ìlú tán fẹ́ bìrìpò ṣe breakfast. Ọmọ Ìjẹ̀bú gbajúmọ̀ púpọ̀ o. Wọ́n fi kọ́kọ́rẹ́ ṣe dínà. Breakfast. Wọ́n fi ebèrìpò. Ṣe breakfast. Kí ló fi ṣe ebèrìpò náà? Ebèrìpò èmi ò mọ yan ibi àyàwó mi ṣáà lè mọ̀. Ẹ̀jẹ̀ ló bá tọ́. Tó máa òun náà ṣe fún mi. Ẹni bá rí ìtẹ̀ mórí kan sí wọn ni ẹ̀wọ̀n nǹkan tó fi ń ṣe àṣẹkọ ẹ̀ṣẹ̀ kan fi kọrin ni. Ọlọ́run. Kí ló fi ṣe kọ́kọ́rẹ́? Ẹgbẹ́ bí iṣu bí iṣu yẹn á ṣe wọ́n á yí báyìí akọ̀tí kẹ́lẹ́ ti kọ́kọ́rẹ́ tó bá lọ lẹ́nu. Iṣu wo ló fi ṣe kọ́kọ́rẹ́? Bẹ́ẹ̀ ni ẹ gbà. Mo gbà ẹ̀ẹ́dẹ̀ mọ́. Ó dá àbọ̀dá mi. A ti sọ bí ọdún mélòó tẹ́ ti wà l'Amẹ́ríkà? 15 years now, up to 2000. Àmọ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kẹ́tọ́ lọ sí Amẹ́ríkà. Bẹ́ẹ̀. A ti sọ bí iye tó tẹ́ yẹ̀wò ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Wọ́n bí mi sínú orin ni. Wọ́n ti ń kọrin láti inú oyún ni. Ṣé Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí sínú orin tí wọ́n ti ń kọrin láti inú oyún, ẹ bá mi kọrin fáwọn ẹlẹ́kọ́ tiẹ̀ gbóhùn yín gangan yàtọ̀ sí ìtẹ̀kọ́lẹ̀ nǹkan. Adéwálé, orin wa ní ìlú wa lórin, gbogbo ayé ló ti mọ Àkànbí o. Tí bá ti ń pèdè kẹ́yìn ṣá máa fẹsẹ̀ rajó, tí bá ti ń lùlù kí gbòòrò máa mì tìtì lọ, simply because tọ́mọ Adéwálé bá pèdè títí àmì ńlẹ̀ títí àpọ̀jù, ọmọ nílẹ̀ ló ń pèdè ọmọ nílẹ̀ ló ń dára, àwa dẹ̀ ti gbàrà dá o, Ọlọ́run ọba ló gbàrà dá wa. Ó ga o, Ọlọ́run. Ohun yìí dùn díẹ̀. Ǹjẹ́ ti ṣe ó dùn púpọ̀? Bọ́dà mi pé bí a mi fi yọ̀ sí ohun yìí dùn máa purọ́. Ǹjẹ́ ti ṣe ní album jáde? Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ẹ̀? First album mi ó jáde ní 2008. Mo tàtú ẹ̀ ní Promised Land. Promised Land. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ rántí orin tẹ́ kọ nínú Promised Land? Bẹ́ẹ̀ni, ó pọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ n gbọ́ dé ìlú. Ara ẹ̀ ni ó ti ṣe fún mi, ó ti ṣe fún mi, ohun táyé rò pé ò lè ṣe bàbá, ó ti bá mi ṣe. Ó ti bá mi ṣe, ohun táyé rò pé kò ṣeé ṣe, ó ti bá mi ṣe, mo ti dá Amẹ́ríkà, mo ti dé, mo tún wọlé, mo ń jáde, Ọlọ́run ti ṣe náà ní gbogbo ẹ̀. Brother Sam, kí gan-an ló tì í dédé ṣiṣẹ́ ohun tẹ́ fi wò pé mo fẹ́ máa kọrin? Ṣé mo ní ìdílé tí mo ti wá, ìdílé olórin ni. Ní ìdílé wa, wọ́n máa ń lu bàtà, ìyẹn ní ìlú wa ọgọ́ ní ìlú tó wá. So alùbàtà ni wá, so bàbá mi, ìyá mi, gbogbo wa orin là ń kọ, ìlú là ń lù. So mo bá ń lè ní. Bẹ́ẹ̀ni. Kò ṣe pé bí àyè gbọ́ ìpè àbí pé wọ́n ríran sí pé kẹ́ ló máa kọrin. Talent ni ẹ̀bùn ìdílé ni. Bẹ́ẹ̀ni, ẹ̀bùn ìdílé ni sí wa. Torí ó láwọn kan tí a máa ń bí ní ìdílé nǹkan kan bí à ń ìdílé àyàn, ìdílé orin àbí ìdílé nǹkan kan ṣàtẹ́ pé ọmọ mi ò ní múṣẹ́ yẹn ṣe, kò tiẹ̀ níyà síbẹ̀ rárá. Àmọ́ èyí wo pé ṣẹ́ mi òun ìṣàfihàn orin yìí.
bẹ́ẹ̀ni. Ronú pé mo kọ́ fẹ́ ṣiṣẹ́ kan bí ẹ ṣiṣẹ́ kan síwájú. Nígbà tí a wà ní school a kò bí a kà ṣe America, especially America ọgbọ́n wọn àyà sí nurse. So àti kékeré náà làwọn bí tí wọ́n pẹ́ wọ́n lè sọ pé bó bá ṣe nọ́ọ̀sì, bó bá ṣe doctor, bó bá ṣe lọ́ọ̀yà, orin inú ló máa ṣe kí ni ló máa padà sí. À ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà lè bí pé ẹ wá ṣiṣẹ́ l'Amẹ́ríkà báyìí a máa ń pawó ṣe máa ń pawó yẹn tí bá wá ṣe ti music báyìí àlùbáríkà tó máa wọ ní music yẹn ti pọ̀ jù. So mo sọ pé this is my line, let me just face this ǹjẹ́ gbogbo iṣẹ́ tá à ń ṣe báyìí ọlọ́mọ àjà àṣàyà láyé. Àmì Ọlọ́run ká má ṣiṣẹ́ oníṣẹ́. Bẹ́ẹ̀ ni so gbogbo pé mò ń ṣiṣẹ́ kankan I mean contractor ni mi l'Amẹ́ríkà so but kò sí tí n bá mèkì ń bẹ̀ ní di music yẹn tí bá ti ṣílẹ̀ kọ́ báyìí máa ń rí mi sí yẹn àlùbáríkà yẹn pọ̀. Mo ti rí sáyẹn àlùbáríkà torí aṣọ yín bàtà ẹsẹ̀ yín ló bá ẹ̀yà aṣọ tẹ̀ wọ̀ lọ́yẹ̀ tó fi ṣe design sára aṣọ yín owó ló ń sọ̀rọ̀ owó ló jókòó. èmi kàn pé ìjọ lóòtù ẹ ṣe lọ. Ọlọ́run ni owó ló ń sọ̀rọ̀. Ìyẹn túmọ̀ sí pé tó bá ní kẹ́ ẹ mú kan nínú méjèèjì nínú kẹ́ ẹ máa kọrin l'Amẹ́ríkà àbí kẹ́ ẹ máa kọrin ní Nàìjíríà mi báyìí èwo lè máa ní ẹ máa mú èwo ló pè fún yín jù. Nàìjíríà ni o cause ọmọ Nàìjà ni mí o Odùduwà bàbá wa miracle ọmọ Nàìjà ni mí o Odùduwà bàbá wa o oníkálukú ló ń gbàṣà ìṣẹ̀dálẹ̀ rẹ̀ ga ọmọ Nàìjà ni mí kò sí bí kò sọ́dún tí mi lò l'Amẹ́ríkà máa padà sílé náà ni lọ́wọ́lọ́wọ́ báyìí gan mo ti padà wálé báyìí. Kò máa ṣe pọ́ńtà báyẹn pé kò sí gbogbo ẹ̀ máa mọ gógógó. Fact about 3 days ago ni mo fi wá nílé epo for 2 hours. ṣe pé nǹkan tí yàn experience rí tí mo wá nílé epo fún 2 hours tí àwa là ń ṣe epo àwa là ń tẹ epo àwa náà níyà epo tó wá ń jẹ. ṣé nǹkan tí mo ṣe ní last week title ẹ̀ nìyẹn àwa là ń ṣe epo àwa là ń tẹ epo àwa níyà epo tó wá ń jẹ. So but ṣe pé mo ṣe wà nílé epo yẹn tó rú mu tó gbẹ ṣe mí kódà gan mo tún lọ́ọ̀kì kọ́kọ́ mi mọ́ ní mọ́tò ní ọjọ́ yẹn. gbogbo ẹ wá kò sún yín pé. mo feel ẹ but ẹ mọ̀ pé ibi tó ń bí wá sí lélẹ̀ bí mo sí Amẹ́ríkà gbogbo nǹkan ènìyàn ti pass through rí so I do it with joy pé mo ti padà sílé come back home welcome back home àyè méjèèjì gbà pé Nàìjíríà yìí ó ti dà wọ́n wá ní ó máa dà ó ti dà nítorí kí ni tàbá wò láti òkè ìgbésẹ̀ tí olórí wa ń gbé lọ́wọ́ yìí ìgbésẹ̀ kí ìlú ìdá ni àwọn Amẹ́ríkà máa ń sọ kan wá ní pé God bless America ẹ̀yíká ló máa ní pé God bless Nigeria so Nigeria ti dá máa ní pé ó máa dá ó ti dá ṣèmi ti dé o. ìyẹn túmọ̀ sí pé tó bá ní kẹ́ bá àwọn tó wà l'Amẹ́ríkà sọ̀rọ̀ tó ti ń gbé lọ́hùn tipẹ́tipẹ́ ẹ̀yin lè bá wọn sọ pé ẹ máa bọ̀ nílé ilé sì máa dùn àbí ilé sì máa Nàìjíríà sì máa dá. ilé ti ń dùn. ó ti ń dùn báyìí náà. ẹni tí mo dé yìí mo mọ tí mo ti ẹ fọ́ lẹ̀ ilé ti ń dùn. wọ́n ti ń pè yín lọ́tún kẹ́ wá kọrin fún wọn. Ọlọ́run ẹnu alẹ́ yìí gan mo ti dé gan mo ti dé. mo rí pé ṣáà ń kọjú ní ẹ̀dá mi. a jọ máa ṣe fàájì tó ń bọ̀ ní Orisun ni. lágbára lọ a jọ máa rock kí ni wọ́n gbọ́ṣẹ́ tí gbẹ̀yìn tẹ̀ ń wà nílé gbẹ̀yìn tẹ̀ ń bọ̀ láti wá bá wa ṣe àjọyọ̀ ọdún yìí ẹ tún máa bá Sam Miracle pàdé ń bẹ̀ àwọn náà máa perform máa kọrin ẹ máa jó ẹ tún máa mọ̀ wọn Amẹ́ríkà làwọn ti wá wọn ẹ mọ̀ dọ́là àwọn àlẹ́ rẹpẹtẹ àbí kílẹ̀ ni mo sọ. náírà ni o. náírà ló wà nílẹ̀. dọ́là abáwọ́n bá ní káwọn náà ṣé mo pé dọ́là ó gbéra gan-an ju náírà lọ owó tí wọ́n máa pa l'Amẹ́ríkà ó máa ju owó tí wọ́n máa pa Nàìjíríà lọ ṣe mọ́. tẹ bá bèèrè lọ́wọ́ àwọn bàbá wa tó tún jù wá lọ nínú orin àwọn náà mọ̀ pé Amẹ́ríkà yẹn kókò fún wa nínú àkọọ́lẹ̀ pé wọ́n ń lọ ni àwọn náà tẹ bá bí wọ́n sọ̀tọ̀ fún yín owó tó ń mèkì ní Nàìjíríà yìí wọn ò mèkì l'Amẹ́ríkà wọ́n kò máa ń lọ pé wọ́n fà ní pé lágbájá lọ sí Amẹ́ríkà àmẹ̀dú lọ sí Amẹ́ríkà káṣígbé lọ lọ́kàn fi ń ṣe. àmọ́ Naija dùn ló 15 years l'Amẹ́ríkà láì ṣára London wọ́n máa sọ fún yín pé London kò dẹrùn ẹ má wá kò easy wọ́n mọ̀ dẹ̀ wá sílé kọ̀tẹ̀ wá tún Nàìjíríà yìí ṣe díẹ̀ 15 years that means pé ẹ̀yin gan ti gbogbo ẹ̀ ti dùn ó ti ṣe kókó ẹ̀ ti rú wálé ẹ̀ tó wọ̀ kó mo fẹ́ fẹ̀yìntì sílé bàbá ìlú bàbá mi báyìí sìn kí n má sọ òyìnbó mọ́. ilé làbọ̀ sí mi oko ẹ máa sọ fún àwọn èèyàn mi lọ́hùn yẹn pé ẹ jẹ́ ká lọ lè dá ọgbọ ẹ̀ dáhùn ìjọba ẹ jẹ́ ká lọ́lé ká lọ invest ká employ many people ká ṣe anything tó bá tó agbára ẹ bá ká ó jẹ́ kó máa takú anything ká wálé ká ṣàṣìbò kan ká náwọn tó ń ṣiṣẹ́ fún wa kọ́nà máa jẹ lábẹ́ wa tí àwọn bá lè wá sílé tá wá invest sílùú yìí gbogbo pé ogun wọn kíní kan adigunjalè kíní kan wọ́n máa dínkù
because àwọn bá rí iṣẹ́ tó ń jẹun gbogbo nǹkan yẹn gbogbo corruption máa reduce. Bẹ́ẹ̀ni ó lè máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ló jẹ́ ti bá ẹnìkan kọrin pọ̀ bíi collabo bí ẹjọ́ kọrin pẹ̀lú àwọn èèyàn kan àbí ẹ̀kan dá ti ń ṣe láyé ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe wà ní. Yeah, last year mo ṣe collaboration pẹ̀lú àwọn 2 hip hop artists. Adex ArtQuake àwọn ArtQuake tó kọ Alanta then àti LKT tó kọ Yahuze àjọṣe collabo orin mi ni pé ní ayé kan. Kí ló wá jẹ́ pé àwọn ní hip hop lè bá ṣe why not àwọn Yorùbá bíi ti? Mo wá ṣe show kan nílé last year so bàtà parí show yẹn ṣẹmọ so Adex yẹn ArtQuake yẹn ó ní Mr. Miracle Ọlọ́run wà látara ẹ̀ mú kó yín jẹ gan-an pé àwọn afẹ́kájọ ṣe wọn kọ̀pọ̀ bó jẹ́ pé orin yẹn ni bó jẹ́ tiwa náà kẹ́tẹ́ kọ̀tẹ́ kẹ́ fiction mi pé ọkọ̀ bẹ́ẹ̀ so àwọn tó kọ́ wá bá mi nìyẹn so ló fi bá wọn ṣe kọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni Orisun pé ọdún mẹ́rin a máa pé ọdún mẹ́rin lọ́la ó tó ijó tó ayọ̀ bí ọjọ́ ìbí ni ọjọ́ ìbí inú yẹn máa ń dùn yàtọ̀ ni bó ṣe fẹ́ kẹ́ kóra pọ̀ mọ́ wa kájọ ṣe àríyá èyí tá a fẹ́ ṣe yìí ọdún mẹ́rin tá a fẹ́ pé yìí. Ẹni máa wà bẹ̀rẹ̀ ní Friday lágbára Ọlọ́run ẹ bá mi kọ díẹ̀ lára nǹkan tí ẹ ní fún Orisun lọ́jọ́ yẹn gẹ́gẹ́ bí olórin tẹ́ pé action báyẹn ti bẹ̀rẹ̀ lára nǹkan tí ẹ ní fún wa lọ́jọ́ ìjẹ́ kí n gbọ́ jẹ̀ ń bẹ̀. Orisun pọ́dún mẹ́rin wọ́n ṣe number 1 wọ́n ṣe 2 wọ́n ṣe number 2 wọ́n ṣe 3 wọ́n ṣe number 3 wọ́n ṣe 4 wọ́n ṣe number 4 ìgbà ọdún kan ni o ẹ̀mí aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìgbà ọdún kan ni o Orisun ẹ̀mí aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé happy birthday congratulations ẹ̀mí yín rọ́ ọdún yìí mo bá yín dúpẹ́ ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. àmín bẹ́ẹ̀ la ni wà lójú kan bí omi a máa dàgbà sí a máa gòkè sí ni. ǹjẹ́ wà lórí Facebook? bẹ́ẹ̀ ni o tún. ilé ìlú bá mi pé Facebook account yín fún un. Facebook account mi ni Sam Miracle méjì ni mo ní ìkan tó kún èkejì ó ti fẹ́ kún náà but Sam Miracle náà ni méjèèjì Sam Miracle and Sam Miracle 2. Sam Miracle 1 Sam Miracle 2. bẹ́ẹ̀ ni. àbí Uncle Sam a gbọ́ nípa Yankee night bí bá ṣe dé Nàìjíríà báyìí ṣe fẹ́ ṣe bẹ̀bẹ̀ fẹ́ jẹ́ káwọn ti Nàìjà mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ pé ẹnìkan ti Yankee dé ẹ bá wa sọ kí ló ń ṣẹlẹ̀ nípa Yankee night. ó dàbí nǹkan tẹ́ bẹ̀ lọ́ọ̀ mi ní ẹ̀kọ́ náà ni pé àwọn èèyàn máa lọ ọdún mẹ́wàá ojú ogun l'Amẹ́ríkà àwọn ò ní padà wálé so àwa jọ jókòó pé wọ́n ń bẹ̀rù l'Amẹ́ríkà pé ẹ tó máa délé olè kíní kan ẹ̀rù ń bà wọ́n so àwa ní pé àwa tàwa l'Amẹ́ríkà yẹn ká wá sí Naija ká wá ṣe wọn kan wá pé ní Yankee night in Naija ṣọmi yẹn kò ṣẹlẹ̀ rí first time tó máa ṣẹlẹ̀ lè Yankee night in Naija. Yankee night yẹn báyìí àwọn ará Amẹ́ríkà ló máa wá síbẹ̀. Mixed with àwọn Naija náà pẹ̀lú àwọn other Europe country ló ṣe mọ̀ just to fún àwọn èèyàn wá ní ọkànbalẹ̀ pé kò sí wàhálà kí tó máa bọ̀ gan-an ní ṣe security ẹni ẹ̀ fọkànbalẹ̀ kò sí wàhálà. Naija ti yàtọ̀ pọ̀ wá ti sùn à ń ṣọmọdé mọ́ àti sọ kíní kan yes bẹ́ẹ̀ ni ǹjẹ́ wà lórí Twitter? bẹ́ẹ̀ ni wà lórí ẹ bá mi kó Twitter yìí Instagram. Twitter mi is Sam Miracle 07 the same thing pẹ̀lú Instagram náà Sam Miracle 07 but Yankee night yẹn o December 13 ni o. December 13. gbogbo àwọn ará Nàìjíríà everybody. ìbọ̀lẹ̀ ti fẹ́ ṣe ẹ̀kọ́ sọ pé ti December 13 ìbọ̀lẹ̀ ti máa ṣe ìbọ̀lẹ̀ ti fẹ́ kó wọn lẹ́nu jọ́ǹbù ní jó yẹn máa ti ṣẹlẹ̀. ní White House ní Ìkẹjà. December 13 Yankee night ní White House ní Ìkẹjà ẹ̀gbọ́n ẹ ṣé mo dúpẹ́. tẹ́ ẹ pé yín tẹ́ ẹ dára lóhùn tẹ́lẹ̀ tí wọ́n bá láyọ̀ tẹ́ fi lè yín sílẹ̀ máa bá lágbára Ọlọ́run tí wọ́n lọ Amẹ́ríkà yín padà náà fi yín ò ní já lọ́la Ọlọ́run ẹ ṣé gan sa. ẹ̀yin sáwọ́ mi lé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi Sam lọ láti Amẹ́ríkà wọn ti lọ nìyẹn àlejò mi kejì máa wọlé bẹ́ẹ̀ ni àwọn kì í tó já yín sí àlejò mi kejì ẹ jẹ́ ká dókè lọ́hùn náà mò ń bọ̀. Easy. Masterclass on it ain't easy. Are they mad? They must be mad. Cause if I die today, nobody gon' die with me. If I go broke today, I won't ever hear my phone ring. I don't send nobody, I'ma keep doing my thing. And if you're feeling me now, then let me hear you sing. My child, really. My child, really. My child.
they carry. You don't hold now when you go marry. You sure say now you wasting chassis. I used to be rap papi, Seco pay. Is everything cool with you and me say? Everything cool with you and we say? I did walk and they talk, but I won't stop, cause I got too much money like boy. Now Baba God said so. Mama Ramoto, Baba Tiffy me simple. My child really, it's you only movie. My shorire, General, hello, let's go. Cause if I die today, nobody gon' die with me. If I go broke today, I won't never hear my phone ring. I don't send nobody, I'ma keep doing my thing. And if you're feeling me now, then let me hear you sing. My child really, my child really, my child really. New Mayola, my child really, my child really, my child really. Oh, dollar, see the comment for your mind now. You just say you get talent. Share not only you where they go give endorsement. I dey flex, then they vex, but I no send them away. Enemies can't stop me, no way. In the club, I dey pop, I dey throw away. Made a young, made a talk, I will never ever stop, cause I got too much money like boy. Baba God said so. Mama Ramoto, Baba Tiffy me simple. My child really, it's you only movie. My shorire, General, hello, let's go. Cause if I die today, nobody gon' die with me. If I go broke today, I won't never hear my phone ring. I don't send nobody, I'ma keep doing my thing. And if you're feeling me now, then let me hear you sing. My child really, my child really, my child really. You may allow my child really, my child really, my child really. I know some people just love to, they hate me. I seen the comments on Linda Ikechi. I know some people love to, they underrate me. There's no mistaking, I'm elevated. If they could kill Jesus and he was perfect, say what they want about me, cause I'm worthless. So when they put you to the test, just do your best and let God do the rest. And enemies stress, I'm a living witness, I'm the proof. Nothing is impossible and that's the truth. You can achieve if you plan to. If I can make it, man, you can too. They say my skin no fresh, it got to be bleached. This hair really no fine, I'm on that film tree. I don't puff up, I'm getting too much cake. And I got a big head, I'm blessed with too much brain.